Africa Content TV. Alhaji wa Saheed ohun olóríire ohun àlùbáríkà ohun tí ò tí sírú ẹ̀ tí gbogbo èèyàn fẹ́ máa kọ́pì ẹ̀ tí sì ń gba kọ́pì ó wà ní kọ́pì gbogbo èèyàn náà kí Sambo ó kí gbogbo èèyàn olóríire tẹ́ jókòó ní sápò èyí olóríire nígbà wà ní alájẹ́ àmẹ́rì gbọ́dọ̀ má kí alájẹ́ àmẹ́rì Ìlọrin kan náà làwà alákùnrin mùsùlùmí sọ ọmọ Ahamadu ní gbogbo Ahamadu tí mo mà láyé fún èso lórí ibú o àwọn Ahamadu bẹ tí mo mà tọ́pọ̀ mo mọ President Jagaban Ahamadu ní Otuma Ahamadu Ajiran Akanbi Ahamadu ni. Ó fún mi mọ́tò kan jẹ́ orí àgbákò bẹ́ẹ̀ sí báyìí. Nípa gbé bọ̀ báyìí, òun máa ń rẹjú máa wọ̀n tá mi. alákùnrin mùsùlùmí. Àbí ẹ kó olójú ọ̀nà àmà ọba ní ti kó olójú ọ̀nà bí àníyàn rẹ̀ bá dá. Wàtò fúlà ìtì rẹ̀ lásán òun máa fọ́ ojú ọ̀tá. alákùnrin mùsùlùmí. Ahamadu ni Akanbi Ajiran. Ọlọ́mọba rántí rẹ̀ sáánú sí. Ahamadu tí wọn náà rà ní. Essence. Ọ̀pọ̀ ìyàwó sọ fún mi nísìnyí pé Ajé Ahmed ṣe dáadáa púpọ̀. Béèyàn bá kọlù yìí yóò sọ fún. Ògbẹ́ni tí wọ́n bá fẹ́ kọlù ní kọ̀ọ̀kọ̀ náà bá sàmì fún wọn kí wọn náà má máa sọ fún. Ní sàkápò ayé lórí ọmọ ẹ̀dọ́ sí ọmọ kò ká tó wa. mo bá lọ sí ilé ẹgbẹ́ mi láyé sí rẹ̀ kẹlẹ́ ló sọ èlò ni ẹni ọba ṣe rẹ̀ lẹ́kọ̀ọ́ fẹsẹ̀ sí pé kéyìí tó kò máa gbọ́ ní ìgbàgbọ́ ẹ̀kọ́ tó bá gbogbo obìnrin ń bẹ lọ́ra mi àmọ́ kó àwọn ẹsẹ̀ èmi náà láwọn nǹkan tí máa ń bọ̀ jàlábí àtọ́pẹ́ wọ́n sì gbé wọ́n pè sẹ́yìn bẹ́ẹ̀ ọkọ̀ rò pé jàlábí àrẹ lómi wọ ni wọ́n bá tákù ìbí ò tákù mi àwùtákù ìlú. èèbó àfàlà bíbu àgbẹ̀yìn ìjọba àgbàgbé èèbó gbẹlẹ́ ló ṣe é dàbí. ọba sàlékò dáadáa fún wọn sí. mo bá darí kíkì mi sọ́dọ̀ èmi. Alhaji wa Muhammad Saheed Òṣùpá olóríire nùní wíwá mi lónìí wọ́n ní àlùbáríkà ọ̀la ọkùnrin náà máa fi rómi kànga mu Alhaji ni wọ́n gbé mi fún mi tí mo wà pé mo kọ̀ lọ́mọ pọ̀ lọ́yọ̀ lónìí. Gbogbo olórí ikú láyé kò ní rí ìròyìn olóríire olórí ikú náà ní máa lẹ́nu rẹ̀ láti gbọ́ ìròyìn ikú. Wọ́n kọ́ ọ̀tá. Tẹ́ ẹ bá rẹ́ni tó ṣe pé gbogbo ìgbà níwùsì orí ikú ní máa gbé kí kò rí níwùsì oríire gbé kí láyé ẹ ti wá rí i pé wọ́n padà tún fún ẹni yẹn náà láboró láyé ni. Minalida ọ̀rọ̀ ìbàrọ̀yà. Àròlé Sambo. Wọ́n kọ́ ká. Gbogbo orílẹ̀ ti sì wá fẹ́ dàrú. Wọ́n kọ́ ká. Èmi bàbá làwọn ti kú. Minalida ọ̀rọ̀ ìbàrọ̀yà. Wà níbi nìkan ọ̀rẹ́ ẹ̀. Minalida. Ẹ dákun ta ní bẹ láyé tí ì rẹ̀. Minalida ọ̀rọ̀ ìbàrọ̀yà. Òṣùpá ló kálú fi kalẹ̀ yìí. Wọ́n kọ́ ká. Ìyá yín rẹ̀, bàbá yín rẹ̀. Minalida. Yóò rẹ̀ ìyá yín, yóò rẹ̀ bàbá yín, yóò rẹ̀ àwọn ẹbí yín. Olórí Òṣùpá kò sí nílé Òṣùpá. Minalida. Ọba sàmì kò nílé ìwọ náà tó lẹ́nu jù. Ẹ sàmì wà lẹ́kàá. Minalida. Ọ̀rọ̀ ìbàrọ̀yà. Àwọn ẹni Ọlọ́run parí nǹkan fún
púpọ̀. وقاك Mo rántí ní 2008. وقاك Ọlọ́run ló máa yẹ àlùbáríkà táyì Saheed Òṣùpá gbà lọ́dọ̀ bàbá mi Àmírù Jésì ní Mákà àjọwà Mákà 2008. 16 years Sunday. من المعدة Ó ti di 16 years. من المعدة رب البرايا Lábẹ́ tẹ́ǹtì kan náà lájọ wà. وقاك Ájì Òṣùpá wọ́n wá kófà bàbá mi Maulana Àmírù Jésì. Àmírù Jésì wọn bàbá tí wọ́n sọ pé Saheed yìí Òṣùpá yìí Òṣùpá yìí Òṣùpá eléyìí ti di àkápò fún orin wọn. وقاك Ẹgbẹ́ Allah. من المعدة Maulana Àmírù Jésì wọ́n wá ní pàtà ṣàdúrà tán wọ́n wá ní kájí Saheed ó jáde lábẹ́ tẹ́ǹtì ní 2008. Ìwà tó ń broadcasting wèrè káàkiri ní sí wọ́n yìí bí ọgbà náà bó ti ìdí lárí gbà náà. من المعدة رب البرايا Ajíwa Saheed Òṣùpá ẹ bá máa kọ́ fún Ají Saheed Òṣùpá wípé wọ́n kọ́ kà. Ẹ̀yà fà ẹ bá tún já ilé iná sí dáadáa owó ní tó pọ̀ sínú. أكم الله من الرداء رب البرايا وقاك من الرداء رب البرايا Saheed يقول وإلى الأمام سعيد أقول وإلى الأمام Saheed وإلى الأمام bẹ̀rẹ̀ أكم الله orí yẹn orí àwọn olórí ibú orí àwọn ọ̀tá yìí aju ògúlù túbú àwọn wájú àwọn afàdúrà sílẹ̀ yìí. وقاك Wọ́pọ̀ọ̀kà ẹ sọ̀rọ̀ báyìí. Lọ́yọ̀ wọ́n fẹ́ náà aṣa náà lọ́yọ̀ wọn ìdáwọ́ wọn ìdábalẹ̀ ní tòlódò. Wọ́pọ̀ọ̀kà ó sì ní pé kàkà rẹ̀. Wọ́pọ̀ọ̀kà nílẹ̀ ìdá rọ́ọ̀bù ìbàráyà Saheed wọ́pọ̀ rèdè wáyìlá àmàmì. Saheed wọ́pọ̀ rèdè. وإلى الأمام Àbíkọ́ yìí padà pé Saheed akóredé, Saheed Òṣùpá, Saheed Òṣùpá, Òṣùpá Saheed, Òṣùpá akóredé wà ìlà àmàmì. Òṣùpá akóredé. وإلى الأمام Ẹ̀yẹ máa kóredé, káwọn máa pẹ́jọ́ dé. Òṣùpá àkóredé Ẹ̀yẹ máa kóredé, káwọn máa da nẹ́ẹ̀tì rú pẹ̀lú orí ibú. Òṣùpá àkóredé Òṣùpá akóredé wà ìlà àmàmì. Òṣùpá àkóredé وإلى الأمام Ẹni kánjú kú, وقاك ẹni ó bá ní àkú ló máa kú. من المعدة رب البرايا Wọ́n tún pè wọ́n bí jẹ̀nẹ́sà rẹ̀ àtúnṣe wá sí ń bẹ̀. Òṣùpá àkóredé Ájọ lọ yìí, وإلى الأمام kọ́dà ẹ̀ tún kọrin bẹ̀. Òṣùpá àkóredé Sẹ́ni tó rẹ̀ lélẹ̀. Òṣùpá àkóredé Ìyá yìí ló máa rẹ̀. وإلى الأمام Òṣùpá àkóredé وإلى الأمام Bàbá yín àti ìyá yín ní ọmọ rẹ̀. وقاك Ájọ Òṣùpá tó wá ṣe bẹ́bẹ́. من المعدة Ní mẹ́tẹ́sì wà lágbègbè. Wọ́n tún wá fún wa ní ilé ìkánú. Ibi kí òkùnkùn wọ́n sínú ọgbà wa. Bàbá wa Mùdírù Márkàsì wa tún fi ṣe àdúrà tó pọ̀ fún yín. Ọmọ Márkàsì tó bá rí yín tí ọba ṣàdúrà fún yín. Àkọ́dá. Ọjọ́. Ibi tí gbogbo wa ti sórí rẹ̀ lónìí. Òṣùpá àkóredé wà ìlà àmàmì. Òṣùpá àkóredé. Òṣùpá àkóredé wà ìlà àmàmì. Wọ́n kọ́
fò tí ló wọ́n jà náà sì tẹ̀lé òṣùpá kó èdè wáyé láàyè àmàmì. Òṣùpá kó èdè wáyé láàyè àmàmì. Ayé àmọ̀. Wọ́n kọ́ kàmí náà. Aláàjì wa Ahmadu ẹsẹ̀. Kò ní bàjẹ́ kò ní bẹ̀rẹ̀. Òṣùpá kó èdè wáyé láàyè àmàmì. Ẹ máa ṣe àmì. Ẹ máa ṣe mi yí láàfin ọyọ kan, àlàáfíà tinú eku, tinú ẹran, tinú ẹ̀jẹ̀, tinú kọ́tọ́kọ́rí ọlọ́pàá ń dà á lò fún ẹ. Ọyọ bá ń ké pẹ̀lú owó òkè. Bismillahirrahmanirrahim. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Mo kí ọkọ àtìyàwó. Kò sí wàásù púpọ̀. Ọkọ àtìyàwó. Ọba tó ṣe ọjọ́ òní ọrùn. تزوج. Ọlọ́run ò ní sọ ọjọ́ òní dẹ́gbù ẹ̀kún fún yín mọ́. والسعادة في النكاح. Gbogbo ẹni ọba wà yín àyíkó máa ń sàmì fọ́kọ àtìyàwó. تزوج. Ìyàwó dọwọ́ rẹ̀. Ọkọ ìyàwó. Abdul Basit kí ló kọ ìyàwó rẹ̀? إن النكاح تصبر وتأمل. Barakatu. Ìyàwó Abdul Basit. إن النكاح Ó dọwọ́ rẹ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run. تصبر وتأمل. Ìtẹríba, ìtọkànbá, ó dọwọ́ wọ ìyàwó wa. إن النكاح